ẹ kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ti sọ kòbákùngbé ọ̀rọ̀ síléeṣẹ́ ààrẹ lórí ìṣẹ̀lẹ̀ ìgbógunti àwọn ẹlẹ́sìn Kristẹni láwọn agbègbè kan lórílẹ̀‐èdè yìí. Ó fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Bùhálà fún bó ṣe ń fi ọ̀rọ̀ ẹnu ṣáátá ipò tí ẹgbẹ́ CAN wà. Ó ní àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ lè da omi àlàáfíà ìlú rú. Ó ní kíjọba àpapọ̀ tètè pàṣẹ pé káwọn tó pa àwọn ènìyàn dáwọ́ rẹ̀ dúró, káwọn ẹlẹ́ṣẹ̀ sì fojú winá òfin. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àjàgbé agbépo míì tún wáyé nípínlẹ̀ Niger. 30 ènìyàn ló jóná gúrúgúrú nígbà táwọn bíi 40 farapa yánnayànna. Bàgó ní ó bani lọ́kàn jẹ́ pé àwọn èèyàn ṣì ń fi ẹ̀mí ara wọn wéwu pẹ̀lú bí wọ́n ṣe lọ ń gbọ́n epo níbi ọkọ̀ epo tó ṣubú lulẹ̀. Igbákejì ààrẹ Kashim Shettima ti fìdí ẹ̀ múlẹ̀ pé èròǹgbà ààrẹ Tinubu ni láti rí i dájú pé àwọn ọmọ obìnrin lórílẹ̀‐èdè yìí ní ẹ̀kọ́ tó péye. Ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀‐èdè yìí ti pè fún owó tó gàgàrà ní sísan fún àwọn ọmọ ológun orílẹ̀‐èdè yìí lẹ́yìn awuyewuye ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba. Ààrẹ Tinubu ti ń pè fún kí ilé ìgbìmọ̀ asòfin àgbà buwọ́lu Bernard Doro gẹ́gẹ́ bí mínísítà. Àbúrò Nnamdi Kanu àti agbẹjọ́rò rẹ̀ ti ń gbatẹ́gùn lọ́wọ́ báyìí lọ́gbà ẹ̀wọ̀n Kùjé látàrí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó wáyé ní ìlú Àbújá. Dàrúdàpọ̀ wáyé nílùú Adó-Èkìtì nígbà táwọn jàǹdùkú dáná sun ilé ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sì ṣe ìkọlù sáwọn ọmọ ẹgbẹ́ náà. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal, PSG àti Inter Milan ti yányọ nígbà tí orí kó Barcelona àti PSV yọ sí ìpele tó kàn nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.